أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيدي خير البريات إنما ذكرك لا تنفع قيودي الورى والإنس والأملاك من ذات الأهل والجان يتلون ثناك الأكبر من كل متقد وكل مصادق يلفى تذكر خير هدينا. Bismillahir Rahmanir Rahim. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run àti oore ajé ìjẹ́tàn rẹ̀ kó máa bá gbogbo mùsùlùmí jákèjádò gbogbo àgbáńlá ayé. Ètò tí a mú wá sí etí ìgbọ̀nyín yìí òun náà ni àkànṣe ètò oṣù alápọ̀nlé ìní, oṣù ọlá, oṣù ọlà, oṣù Ramadana alápọ̀nlé eléyìí tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ kó lè jẹ́ ìkẹ́ òun ìkẹ́ fún gbogbo mùtúmùwà. Iléeṣẹ́ tí ó mú ètò yìí wá sí etí ìgbọ̀nyín òun náà ni ẹ̀ka ilẹ̀ adúláwọ̀ ní iléeṣẹ́ amóhùnmáwòrán onislam.net eléyìí tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa ṣe àlàyé òdodo ohun tí ń jẹ́ Islam fún gbogbo mùtúmùwà. Lórí ètò ti ọdún yìí oríṣiríṣi àwọn èdè òun náà ni a máa mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí èdè Swahili, èdè Haúsá, èdè Amhari, èdè Haúsá àti Fúlàní àti oríṣiríṣi àwọn èdè tí ń bẹ ní ilẹ̀ adúláwọ̀. Ní alẹ́ òní yìí olóòtú ètò ti alẹ́ òní òun náà ni Mufutau Adewole Olaleye pẹ̀lú ètò káàrọ̀ òjíire. Èdè Yorùbá èyí tí wọ́n ń sọ ní àwọn orílẹ̀-èdè káàkiri gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà, orílẹ̀-èdè Benin, orílẹ̀-èdè Togo, Abidjan, Sierra Leone àti Ghana. Ní ìbẹ̀rẹ̀ ti ètò yìí a kí gbogbo àwọn olùtẹ́tísí wa àti gbogbo àwọn tí ń jẹ́ kí ètò yìí kó di mímúṣẹ. Ẹ ó rí i pé síwájú ọjọ́ òní a ti gbé àwọn ètò jáde lórí iléeṣẹ́ rédíò ti onislam.net eléyìí tí kìí ṣe amóhùnmáwòrán. Àkọ́kọ́ ewé tí a já nínú ti amóhùnmáwòrán ni ti alẹ́ òní léyìí tá a máa sọ̀rọ̀ nípa oṣù alápọ̀nlé ìní, oṣù Ramadan. Ẹ̀yin olùtẹ́tí wa, kí ni pàtàkì oṣù Ramadana? Ǹjẹ́ oṣù tó jẹ́ pé mùsùlùmí kan fi ń ṣe fáàrí láìsí nǹkan kan níbẹ̀ ni? Ọlọ́run ọba àlékè ọlá ó ti sọ nínú Al-Kurani nípa pàtàkì Al-Kurani àti oṣù Ramadan. Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ẹ̀yin olùtẹ́tí ọ̀rọ̀ wa, Ọlọ́run ní ẹ̀yin mùmínì òdodo a sọ Al-Kurani kalẹ̀ fún yín, a sì ṣe ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọ̀ranyàn àti àwẹ̀ bó ṣe jẹ́ ọ̀ranyàn fún àwọn tó ti ṣíwájú yín kẹ́ ẹ lè bá apáyà Ọlọ́run ọba. Eléyìí yóò máa fi yé wa pé oṣù Ramadana kì í ṣe oṣù jàgídíjàgan, kì í ṣe oṣù èyí tí a ó máa wu ìwà àbàgàgebè nínú rẹ̀, tàbí tí a ó máa jẹran ẹni ẹlẹ́ni lẹ́yìn, tàbí tí a ó máa wà páǹle. Oṣù kan ni tí a gbọ́dọ̀ mú Ọlọ́run ọba sí ọkàn ẹ̀mí wa, èyí tí a ó gbà fún Ọlọ́run ọba tá ó jùpájùsẹ̀ sí fún Ọlọ́run wípé kò sí ẹni tó mà lè ṣe nǹkan kan àyàfi Ọlọ́run ọba, àní kò sí ẹni tó lè pani, kò sẹ́ni tó lè yéni bí kì í ṣe Ọlọ́run ọba ọba Ìdùmarè. Ǹjẹ́ Ọlọ́run ọba ìbà rẹ Ọlọ́run ọba ìbà Ìdùmarè. Lórí ètò ti alẹ́ òní, kí ni ìsopọ̀ tí ń bẹ fún Al-Quran àti oṣù Ramadan? A ó rí i pé ọmọ tó bá pèlé ìyá rẹ̀ kò ní í ṣe aṣọró. Oṣù Ramadan yìí inú rẹ̀ ni Ọlọ́run ọba sọ Al-Quran alápọ̀nlé kalẹ̀, eléyìí tí Ọlọ́run ọba ṣe ní ó mú oṣù tó fẹ́ràn jùlọ ó sì wá mú ọ̀rọ̀ rẹ̀ tó dára jùlọ ó sọ kalẹ̀ kí ó máa ṣe déédéé ara wọn. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí òun náà ni ó máa ṣàlàyé báwo ni a ó ṣe máa gbé ìgbésí ayé ìrọ̀rùn, báwo ni ọkọ yóò ṣe pẹ̀lú aya rẹ̀, báwo ni bàbá yóò ṣe máa tọ́jú ọmọ, báwo ni àwùjọ yóò ṣe gúnrégé tí ó ṣe rọrùn tí ò ní sí jàgídíjàgan ní ìgbésí ayé. Al-Kurani ní ọ̀rọ̀ Ọlọ́run ọba èyí tí ó ṣàlàyé rẹ̀ fún wa, èyí tí Ọlọ́run sì sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan. Bí oṣù Ramadan ṣe jẹ́ oṣù tí a ń gba àwẹ̀ nínú rẹ̀ yìí, a ó fi yé wa pé kì í ṣe inú oṣù Ramadan nìkan ni àwẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀. Síwájú kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó dé ilé ayé,
òun náà ni Ọlọ́run ti gbé àwọn òjíṣẹ́ dìde tó yẹ pé wọ́n ń gba àwẹ̀ wọ́n á sì máa gba àwọn ènìyàn wọn níyànjú láti gba àwẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò ní ètò tó bí ó ṣe wá ní ètò nígbà tí Islam dé eléyìí tí Ọlọ́run bá mú oṣù kan àti àwọn àsìkò láti máa gba àwẹ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀. Bákan náà ni ó tún wá mú Al-Kurani ó fi ta àwọn ẹni rẹ̀ mùsùlùmí òdodo lọ́rẹ láti lè mọ báwo ni wọ́n ṣe máa gbé ìgbésí ayé ìrọ̀rùn. Nínú ohun tá a máa ṣe nínú Ramadan òun náà ni ká máa ka Al-Kurani lọ́sàn-án àti lóru. Kíkà rẹ̀ nìkan kọ́ o, ká máa tẹ̀lé ihun tí ó kọ́ wa ní ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ rẹ̀ òun ni báwo ni a ó ṣe páyà Ọlọ́run ọba, báwo ni a ó ṣe dáadáa, báwo ni oore ó ṣe máa ti ọwọ́ wa bọ́ sí ọwọ́ ọmọlàkejì, báwo ni a ó ṣe gbàgbé àwọn ìwà burúkú èyí tó jẹ́ kó ti wà lọ́wọ́ wa síwájú oṣù Ramadana, báwo ni a ó ṣe máa tọrọ àforíjì lórí àwọn nǹkan tí a ti ṣe tí kò dára yálà ọ̀nà jẹni àbí ọ̀nà mu tí kò gún régé nínú oṣù Ramadana láti ṣe àtúnṣe rẹ̀. Bí bẹ́ẹ̀ mùsùlùmí òdodo yóò máa rántí Ọlọ́run ọba lọ́sàn-án àti ní òru, yóò máa rántí pé gbogbo nǹkan tí à ń ṣe yìí o tó bá yá tí ọba àlékè ọlá bá ní àsìkò tó ó yẹ kí lágbájá ọmọ lágbájá ó palẹ̀ mọ́, kò sí ẹni tí yóò dá dúró láyéláyé. Ǹjẹ́ ìbà ọ̀rẹ́ Ọlọ́run ọba ìbà Èdùmàrè. Ibi tí ètò yìí ti wá sí etí ìgbọ̀yín òun náà ni iléeṣẹ́ amóhùnmáwòrán onislam.net èyí tí ẹ̀ka Áfíríkà tí ó mú èdè káàrọ̀-òjìrì wá sí etí ìgbọ̀yín. Ya Malahil Mustafa Tanahu Aojibu. 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 Ya Malahil Mustafa Tanahu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀, báwo ni Al-Kurani yóò ṣe jẹ́ ohun tí a gbámú nínú oṣù Ramadana? Àkọ́kọ́ nù rẹ̀ òun náà ni pé a máa ka Kurani láti wo àwọn ìwà tí Ọlọ́run ọba ṣe àlàyé nínú rẹ̀ gẹ́gẹ́ bí ìfi ara balẹ̀, ìṣe sùúrù, ìpáyà Ọlọ́run ọba, ìgbà fún Ọlọ́run ọba ipò òun ló ní ilé ayé, òun ní ó jogún ilé ayé àti gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀. Báwo ni a ṣe fẹ́ tẹ̀lé ìlànà yìí? Inú Kurani ni a ó ti máa rí. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun náà ni pé kíkà Al-Kurani a ó máa fi tọrọ àdúrà lórí ohun tó ti dára nínú ọ̀rọ̀ wa kí Ọlọ́run ọba ó jẹ́ ó túbọ̀ máa gún régé. Èyí tó wá kù díẹ̀ tí ò tí ì tó, báwo ni Ọlọ́run ọba ó ṣe bá wa ṣe àtúnṣe rẹ̀? Kurani ni a máa fi tọrọ rẹ̀, lá máa ṣe àdúrà, a máa ka Kurani ní gbogbo ìgbà. Bákan náà òun náà ni báwo ni ìhùwàsí wa láàrin àwùjọ? Ǹjẹ́ ìwà tí ìwọ ń hù ìwà tó lè tún àwùjọ ṣe ni àbí tó lè bàjẹ́? Nínú Al-Kurani ló ti rí i pé Al-Kurani ti ṣe àgbékalẹ̀ ipò ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ fi ara balẹ̀, ó sì gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tó dára lẹ́nu. Bákan náà ni yóò máa wu ìwà ní ìbámu pẹ̀lú ìlànà Ọlọ́run ọba àti àgbékalẹ̀ òjíṣẹ́lá Muhammad. Ǹjẹ́ ní báyìí ó yẹ kí a mọ̀ pé gbogbo ẹni tí bá ń hu ìwà jàgídíjàgan, gbogbo ẹni tí ò bá fẹ́ tọmọlàkejì rẹ̀ dénú, gbogbo ẹni tí bá ń wá bó ṣe fẹ́ burú fún ọmọ adarí hun, a jẹ́ pé ìlànà mìíràn ni ó mú, kò kí ń ṣe ìlànà tí Ọlọ́run ọba àti òjíṣẹ́lá Muhammad tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀. Ní kíka Al-Kurani òun náà ni yóò jẹ́ ká máa mọ̀ yìí pé ẹni bá ń ka Al-Kurani kò gbọ́dọ̀ ṣe ṣìnà, kò gbọ́dọ̀ mutí, kò gbọ́dọ̀ hu ìwà tí kò dára, torí gbogbo àwọn nǹkan yìí tí a bá kó pọ̀ kò ní ṣe déédéé pẹ̀lú ohun tí Ọlọ́run ọba ń fẹ́, kò sì ní jẹ́ kí Ọlọ́run ọba kó yọ́nú sí àwọn tí bá ń hurú wà báyìí. Lódodo ni a sọ pé nínú oṣù Ramadan òun ni Ọlọ́run ọba yóò de àwọn àṣetánì àti àwọn ẹni ibi mọ́lẹ̀ kí wọ́n bá máa hu ìwà tí kò dára nínú oṣù náà. Bákan náà ni ó yẹ kí a mọ̀ pé yàtọ̀ sí oṣù Ramadana, nígbà tí a bá ti fi kọ́ra láti máa ṣe dáadáa yìí yóò jẹ́ kí a lè máa hu ìwà tó dára títí láéláé. Ṣé gbogbo wa la mọ̀ tí yóò bá sọ pé ọmọ tí ó bá ti bá ìpèlé ìyá rẹ̀ kò ní ṣí aṣọ ró, nígbà tó jẹ́ pé ìlànà tí Ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa nìyí? A ò gbọ́dọ̀ ṣe tiwa lọ́tọ̀. Bákan náà ni a ò gbọ́dọ̀ fún Islam ní orúkọ burúkú. Gbogbo ẹni tó bá ní ìwà burúkú tó ti ń hù tàbí ìwà tí kò dáa, ó lè padà sí ojú ọ̀nà tí Ọlọ́run ọba àlékè ọlá,
kó gbàgbà fún kó jupá jùsẹ̀ sílẹ̀ kó mọ̀ pé gbogbo nǹkan tí a bá ṣe pátá nílé ayé ọba mi Èdùmàrè yóò béèrè níjọ́ gbéǹde àlìkíyàmà. Olùtẹ́tí sí wa, ṣókí ni ọbẹ̀ oge oníjù báyìí lọ fún ti alẹ́ òní. Lórí ètò yìí ni Mufutau Adewole Olaleye tí ń ṣojú fún iléeṣẹ́ amóhùnmáwòrán ti islam.net ni ó kì í pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa Alhaji Mustapha Fanawo Aojibo. Yamalai Mustafa Sanawo Aojibo. Yamalai Mustafa Sanawo Aojibo. Yamalai Mustafa Fanawo Aojibo. Yamalai Mustafa Fanawo